RMQK ẹgbẹ́ yẹnu ẹgbẹ́ ẹlẹ́yẹ o ti bẹ́ẹ̀ bá ti tó àwọn yìí lọ kó o ti mọ̀ níjọ́ tó bá ti dọ́dọ̀ wọn tí wọ́n ti múlẹ̀ fún ọ tó ní wọ́n múlẹ̀ fún ọ níjọ́ tó bá ti múlẹ̀ fún ọ pé o ní jáde níjọ́ tó bá jáde ó kù tó bá tó ní bọ́ọ̀ fẹ́ kú ọ fẹ́ jáde bọ́ọ̀ bá lọ tán àwọn màdé ó kù sáyé àfa tó ní èṣù ńlé tí ń bọ̀ ibẹ̀ tí a tó ti búra ìní sọ́jú bá wọn. ẹ̀ ń bọ̀ àbá tí a tó ti búra tó ní èṣù ńlé ọkẹ́ ni tí ó sọ. mama ọkẹ́ ni tí ó sọ kí lọ́lọ́run ò ṣe fún ọ nídìí ìjà àfa tọ́lọ́ fẹ́ di number 1 eri ibu ni bẹ́ẹ̀ di number 1 ẹni bá lè gbà tó ń jọ pàdé orí méjì àti sọ yìí onídàá bá tó bá lè sọ yàrá jọ pàdé táàtì jọ ní mú ọtí àbí ìtọ́ bá gbé wá bá mi lé àbẹ́bù tó fún mi tó ní pọtí lò àfa ti ń sanwó ẹni tí wọ́n ń pa fóògùn ń bẹ oníbàwọn dégbà wọn yọ sanwó ẹ ń bẹ odidi àfa òní àrò aṣọ pupa lóru wọn ni kọ́ jáde láàrin òrùkó lè wẹ̀ níta oríṣiríṣi torí kíni torí mo fẹ́ kí wọ́n máa pè mí láàfà gbà mo fẹ́ pe owó ránṣẹ́ ìjà àfa àtà ń lò ń sàmánì tòní àwọn àfa ni bẹ́ẹ̀ ọba lówó ìjà àfa àwọn ọ̀rọ̀ nǹkan ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ nù. ẹ bá wo ọ̀pọ̀ àfa lónìí ni wọ́n ń sáré orúkọ kò sí nǹkan kan tí wọ́n fi sáré ẹ̀kọ́jà owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn òun ní jẹ́ àpàṣẹ ẹlòmíín ní olúgbòhùn tí odidi ìlú lò àfa àkàtì lè rà yìí ó ní iye mílíọ̀nù tó fi rà olúgbòhùn wọn ní olúgbòhùn tó didi ìlú lò ní ọmọ asọ̀rọ̀ sílẹ̀ nǹkan ní ẹ má sọ̀rọ̀ sí o odidi ìlú kan olúgbòhùn tán lórí ìlú kan lọ́gbà òun ní tẹ́lu mọ́kà bínú Mádínà ọ̀gá olúgbòhùn ọlọ́run ni kí lọ́lọ́run ò ṣe fún ọ nídìí ìjà àfà tọ́lọ́ fẹ́ di number 1 eri ibu ni bẹ́ẹ̀ di number 1 ọlọ́run ti ó fún ọ lówó ó fún ọ níràwọ̀ ẹnu rẹ tọrọ bọ́ bá kó yọ̀ dáhùn bó o pè yàn yọ̀ dáhùn bọ́ pàṣẹ yọ̀ dáhùn ẹnu gágá yìí máa díẹ̀ tó kókì bí o ti yanjú tóun náà tó ọmọ nídìí ẹ̀ àwọn yẹn ń bọ́ ọgbà bẹ́ẹ̀ wọ́n máa fẹ́ wùkí wúlò ń wúyà máa ń bọ́ ọgbà. ìyàtọ̀ ni kọ́lákúnlẹ̀ ní sọ́nà fi kábàbí. bọ́ sọlá bá wà wò ní sọ. kọ́lákúnlẹ̀ ní sọ́nà fi kábàbí. o kí Al-Qur'ani kò dùn. kọ́lákúnlẹ̀ ní sọ́nà fi kábàbí. kéèyàn fẹ́ wípé pàpàdọ́rọ̀ búkà ńlá táàbùrú ilá ìyáwó lórí àfa ńlá pàpàdọ́rọ̀ búkà ńlá táàbùrú ilá ìsáàlì. ayé Al-Qur'ani tó ń ti bẹ́ẹ̀ àwọn èèyàn tí wọ́n jòkó lẹ̀ kọ́ra àwọn àfa mẹ́lẹ̀ wọ́n sì wò. wàlúwà ń bọ̀ àfarabalẹ̀ ẹwu ìmísí ọlọ́run àwọn yẹn sì wò ìlànà bá ìkàpẹ́ ìlú ni àwọn àlùmọ̀ wí wọn wò ní tí lọ́tọ́ àwọn ọmọ ó wú yẹn kankan òsì máa pé ìwé wúlò aṣọ àṣírí ọlọ́run nù ni èyí tó fẹ́ di nàmbà 1. làbáni kọ́lákínà ní sọ́nà fi kábàbí. àmọ́ ní tí ó jẹ́ orí bẹ̀ ni pé wàhálà lọ wá sí láyé ó ṣe wàhálà fa tó fi kó mẹ́rin. kọ́lákúnà ní sọ́nà fi kábàbí. inú kòtókòtó la ti dá ọ kòtókòtó náà lọ́ọ́ bàkú. kọ́lákínà ní sọ́nà fi kábàbí. wọ́n bá lọ mú ti ń bẹ́ wájú kó mẹ́ tó ń gé ọ padà gé kan tí ó yí ọ lọ́wọ́. kọ́lákínà ní sọ́nà fi kábàbí. ayọ̀ ó kú lẹ́nu àwọn yẹn wà ká ọmọ bẹ̀rẹ̀ pé àti wọ́n ló ń gé gbogbo kì í torí kọ́ ọ fẹ́ jẹ olórí ọ fẹ́ jọ̀gá. lakọ́ni kọ́lákúnà ní sọ́nà fi kábàbí. wàhálà la fi dá ọmọ èèyàn sáyé aya hasabu ọlọ́run ní aya hasabu on think yẹkìdíra alẹ́ yìí aha torí bọ́ ọbẹ̀ di èèyàn ńlá ọbẹ̀ kọ́ máa sọ sáwùjọ àwọn àfa tó bá ń pa àwọn àfa lórí mídíà wọ́n máa pè wọ́n náà ọ̀wọ́n á rò wípé Allah yẹkìdíra alẹ́ yìí ogun tá a bá ṣe kọ̀ sẹ́ni tó lè bi wá àbá gbẹ́bọ lóru sẹ́ni tó fẹ́ bi wá odidi àfa mi sì gbẹ́bọ lọ́sàn wọ́n ní farabalẹ̀ wọ́n ní gbé la ní ọjà ó ṣe bí wèrè torí pé ń wúwo ayé bẹ̀ bọ̀ odidi àfa omi àrò aṣọ pupa lóru wọn ni kọ́ jáde láàrin òrùkó lè wẹ̀ níta oríṣiríṣi torí kíni torí mo fẹ́ kí wọ́n máa pè mí láàfà gbà mo fẹ́ pe owó ránṣẹ́ ìjà àfa àtà ń lò ń sàmánì tòní àwọn àfa ni bẹ́ẹ̀ ọba lówó ìjà àfa àwọn ọ̀rọ̀ nǹkan ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ nù àfa tó ní èṣù ńlé tí ń bọ̀ ẹ̀bẹ̀ tí a tó ti búra ìyẹn sọ́jú bá wọn. ẹ̀ ń bọ̀ bá tí a tó ti búra tó ní èṣù ńlé ọkẹ́ ni tí ó sọ. ọkẹ́ ni tí ó sọ. Kùránì ṣe bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìtẹ́ ẹ̀ kírun ṣe bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọba ti kírun tán ṣe bẹ̀rẹ̀ àfa tó sì ní tó gbé sínú tí ń fi ọtí jí wàrà bẹ̀lẹ̀ káàbà tí kìíní ọ̀hún bá ti sùn yóò fi ọtí jí ó ní iye ìgò ọtí tí ó mú tí ó fi jí tọ́ba yìí ti pè tọ́ba ti jí gbogbo tọ́ba ti wí yóò sì máa ṣe àwọn yóò ní ṣéwù ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ tí ń gbọ́ wọ́n ní ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ tí ń gbọ́ wàláhì ń bẹ èmi ṣẹ́ wàláhì wọ́n náà wá ṣẹ́ wàláhì tó sì àmọ́ wá kẹni tí ó sọ ibẹ̀ ń tòṣì kó wá o ọwọ́ kẹni tí ó sọ jáde máa lè síbi tó ti gbọ́ ọgbọ́ àfáà tí ń sanwó in tí wọ́n ń pa fóògùn ń bẹ kò ní bá wọn dé dàwọn yóò sanwó ẹ̀ ń bẹ àfáà náà sì ni yóò sì kírun fún jàmá à ń sọ kan nísìn wọ́n ń pè àwọn kan bẹ RMK agínàdùn
RMQK. RMQK. Rawhaniyun. Inú ti ẹ̀ ó ṣòro RMQK. Rawhaniyun. Gbogbo wọn pátá wọ́n kàn ń pè Rawhaniyun Shaitaniyun ni wọ́n torí gbogbo wọn ni wọ́n ní ilé dì tí wọ́n lọ. Wọn ò fẹ́ wọ bẹ̀ tán wọn ò fẹ́ ká yí ọmọ náà fi yí sí ọ̀nà ẹ̀bẹ̀ wọn wá fẹ́ gbé sọ́ńdà tasawufu torí wọn ò lè gbé yẹn sọ́dọ̀ àwọn àlùsùn náà kò pọ́sibú àwọn àtàrà wọn nígbà pé àbírí ìyá ibùrù ni sunna anam sọ̀sálà ẹ̀yà bẹ́ sọ́jà lẹ́mùkì anam sọ̀sálà okúlẹ̀ lásán gan ọdẹ bọ̀ kátó wá wípé àwọn onígbà àmọ́dọ̀ súnfí ibẹ̀ lọ́gba olè lọ́gbọ̀lẹ̀ lọ́gba dọ́kọ̀dọ́kọ̀. alamuna lahu aynayni wa lisanan wa shafatayni. wàhálà hìnà kúnà jẹdẹ. nípa ọ̀ya ẹ̀wọ̀n ní sẹ́yìn pé baba mudiru nìkan ni wọ́n dìde tí wọ́n kọ́ takunu gbogbo àfa tí ń bẹ́ ńlẹ̀ Yorùbá yìí mudiru nìkan ló dìde èyí tí táwọn àfa yòókù sọ̀rọ̀ wọ́n ń pàdé wọ́n dẹ̀ ní kọmíṣánná ẹni tí yóò jọyìn wọn ọ̀làǹfààní ti ń jẹ lára wọn babalágége nìkan lọ́mọ àtàwọn àti àwa ọmọ wọn tá à ń jọ ọmọ gidi fún wọn o ti bá wọn àwa wa kú wa kébè ńlẹ̀ tá a tójú bọ̀bọ̀ kúbọ̀ dípò tá a lè pàdé ara wọn láti pàdé ọ̀pọ̀ sì kò ká pàdé ara tọ́rọ́ náà wọ́n jọra wa babalágége bá ń lọ àwọn làwọn ń wù lọ́kẹ̀kẹ́ báyìí tá à ń lọ àmọ́ àfa wa mọ òun nìkan lọ́jáde ní babalágége tó sọ̀rọ̀ wípé eré ibú lè kékeré sọ̀nà àwọn tẹ́ ẹ bá ti tẹ́ ń pín ọmọ mọ́ríkàsì ni wọ́n á ìlọsìn mi náà ní tìǹà ṣé gbogbo ẹni tó lọ mọ́ká tó darí tí mutí tó wá ní aláàjì ní sọ́kà nábì ìyá lọ mọ́ká darí wa mutí tó wá ní aláàjì wa mutí tó sì gbádé ànábì wálé tó wá kà nábì kọ́ nábì èyí wọ̀ kẹ́sẹ̀ kàdám wọ́n wọlé kéwú ni nígbà wọn jáde kú ń bẹ̀ tán wọ́n fẹ́ kétayé òun ìbáyìí wọn lọ mọ́kàsù tààlí mẹ́lẹ̀ arọ́bí alìsìlámì iná ṣe kàdám sọ kò sì kú lágbọ́n mímọ́ ẹni ọba wa kẹ́nì kan jáde nínú ọmọ kéwú ṣe kàdám orí méjì àlàwà yìí ó ní ṣe kàdám fún olóko àlìjẹ̀nú fún ọmọlẹ́bà àbí àkáǹtì ogun àbẹ́gbẹ́ kan iṣẹ́ alábòtí wa lọ wá tún dákọ̀ bàbá tòní kọ́ jáde lórí mídíà bàbá wa mọ́ àfáàrí látẹ̀lé olùjìbìtì rí wọ́n bá lù ní àtìlẹ́ni tí ó jáde báwọn alùsùn náà ṣe fa mòdìrù tó tí wọ́n fèsì wọn tán ṣe gbogbo ẹ̀ tó ẹ̀ẹ́dì gbọ́ nínú ìbútan bí wọn pé òun jìbìtì ni ẹ̀ẹ́dì gbọ́ pé ológun ni ẹ̀ẹ́dì gbọ́ ìmọ̀ nìkan iná nìjà wọn. irú bàbá náà táwa ń tẹ̀lé irú wọn ni ó tẹ̀lé abẹ́ni tí ó tẹ̀lé bàbá lágége kò ní lówó wíì àmọ́ ìjẹ̀mọ̀ yọ̀rọ̀ àmọ́dájọ́ láàrin ara báyìí àmọ́dájọ́ Tìjàní mọ́tò tọ́ra ọdún kan ló fi dájọ́ Sunday ni ọdún kan ni ìgbà tí ń da aga kò jẹ́ mọ ẹnìkan ló tó àṣírí pé ẹ̀rọ àwọn òpinnu bàbá Tìjàní ẹni wọ́n ṣèdè wájọ wọn mo ní ẹ̀ ń dájọ́ ni èmi náà sì wí kẹta wọ́n láyé bí gbọ́ àwọn tó gbé mọ́tò wa mo á wọlé ta sàdúrà ó ní àtàwọn Sunday ìjọba àbá iná ọ̀rà mọ́tò ọ̀dájọ́ kọ́lé ni àjọ rìn ọkùnrin kan bẹ́ẹ̀ àjọ lójú ẹkún ọ̀rọ̀ ẹni tí ń dájọ́ ọ̀dájọ́ yẹ kọ́lé ni ọ̀dájọ́ yẹ ra mọ́tò ni ẹ sì ń tọ́jú ìyàwó ń tọ́jú àwọn ọmọ ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí mú wàhálà wa ẹ báyé tí dùnú torí wípé tọ́ bá tọ́ bẹ́ẹ̀ báwọn àfa àgbà ti wá sí tọ́ bá lòun ní tọ́ bẹ́ẹ̀ tó lè bọ́ sí ẹgbẹ́ MKU kìí ṣe MKU bá MKU wà ní kíní kan MKU dà adélé yọ ẹdẹ yọ SMK MQK ẹgbẹ́ yẹnu ẹgbẹ́ ẹlẹ́yẹ o ti bẹ́ẹ̀ bá ti tó àwọn yìí lọ kó o ti mọ̀ níjọ́ tó bá ti dọ́dọ̀ wọn tí wọ́n ti múlẹ̀ fún ọ tó ní wọ́n múlẹ̀ fún ọ jọ́ tó bá ti múlẹ̀ fún ọ pé o ní jáde jọ́ tó bá jáde ó kù tó bá torí bọ́ ọ̀fẹ́ kú ọ̀fẹ́ jáde bọ́ ọ bá lọ tán àwọn màdé ó kù sáyé. alámúnájà ńlẹ̀wọ̀ àìlẹ́yìn wọ́n ní wọ́n invite ẹ sírú àwọn bẹ́ẹ̀ ẹni tí ó invite ẹ sí yóò mọ́lá Lukman á sì invite ẹ ẹlòmí à invite ẹ sọtí àwọn àfa àkànṣe mẹ́rin sí àwọn ó gbé ètè lọ́wọ́ gbogbo méjì tó dára lọ́wọ́ báyìí fóun ni káì ló ti máa bẹ́ ló ti máa ẹsẹ̀ lórí balẹ̀ máa ara lórí balẹ̀ máa omi ìsẹ́rí kí ní ọtí tí wọ́n máa mú náà láwọn tí ń lo sẹ́hùn láwọn tí ń fọtí lo sẹ́ omi ó ní tọ́ bá pàdé láàrún kálukú ni omi ń bẹ tó jẹ pé gànàgànà ni pé ń tọ́ ara rẹ̀ balẹ̀ tẹ́lẹ̀ yóò wá bá fi kún àìfarabalẹ̀ pressure ọgbọ́ àìfarabalẹ̀ pressure yóò wá àì ẹlòmíì ó sùúrù ni ọjọ́ ń tù tẹ́lẹ̀ tọ́ bá lè mú kinní yóò wá di omi tútù yóò wá gbé ètè lọ́wọ́ gbígbà tí ìyẹn tẹ̀lé ìyàtẹ̀ báyìí wọ́n máa gbé akí àwọn bàbá àwọn ṣéwà yóò máa wó rẹ̀ sùn èyí tó bá yẹ kó lè rojọ́ bẹ́rẹ̀ ni tó lè rojọ́ bí irú èmi tó wọ́n bẹ́rẹ̀ ẹjọ́ yìí ọlọ́mọdé wọn sàgbákò yóò wá rojọ́ fa ìjòkó fún kálukú wọ́n ní àwọn ṣéwà ẹ̀mí sí ìparí ọdún kú ọ̀rọ̀ kan àná Musa ìwà tó fẹsẹ̀ gúgbò. ẹ̀yà àbá ẹ ti fi ọtí ẹ ti fi báyé ara yín jẹ́ kọ́sí wọ̀ lọ́tí inú àwẹ̀ Ramadan tó lọ yílẹ̀ nípa àbá àwọn òkì nípa inú àwẹ̀ lọ́sàn àwẹ̀ bá wọn ní kẹbí rọ̀lẹ́ lálọ́ wá sí yóò wá dì mọ́ bàbá tíráyé ṣe bàbá aláwí ní
gbogbo ẹnu sì ń bùtù lọ́sọ̀ Ramadan afáàní ó tó wá ní òun lọlé àwẹ̀ ń gbòun mo nílò tọ́ni ọjẹ́hùn tọ̀hún lómù tọ̀hún sì máa ń bí báyọ̀ fún ẹ̀ lọ́tọ̀ torí kíni torí owó wọ́n ti wá mú ọ̀pọ̀ àwọn àfá àwọn ìyá tí ń tọ́tí wọ́n dá àwọn àfá mọ̀ ẹ̀ kọ́sọ́mà ẹlòmí tó ọba kọ́kọ́ mú kíní tọ́nú ajé onígun mẹ́rin sinabu òun lọ́lọ́ ní ọjẹ́ ọlọ́wọ́ dáadáa tó ọba mú ọkọ̀ máa sanra àwọn ọmọ àníyá ìgbà tó bá yá ọmọ àfòfò ẹ̀kọ́ wa rí ní báyìí ẹ̀rí nǹkan ẹ̀wọ̀n tẹ́ sọ́ra yín dẹ̀ yàfa torí kíni torí owó bó o sòògùn náà tó ló gbogbo nǹkan bí wọ́n bẹ̀rù àkọọ́lẹ̀ rẹ̀ kó nínú lónìí bí ọba sẹ́nu àkọọ́lẹ̀ ọkàn lòlòkù ló dìdà kúdà yìí ẹlòmíì ti dẹni tí ń ṣubú kí ibi ọtí ẹlòmíì ti dẹni tó ti dogun ọ̀sà ibi ọtí gbogbo nǹkan kíkan so gbogbo orú nǹkan yìí àwọn ọmọ kéékèèké nínú ẹgbẹ́ yín báyìí wọ́n ti wá pọ̀ níbi ọtí láwọn ọmọ kéékèèké tẹ́sẹ̀ jáde lé kéwú wọ́n ti pọ̀ níbi ọtí ìmọ̀ ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ kìnnù yìí wọ́n bẹ́ẹ̀ lọ yìí sábẹ́lẹ̀ yẹn tọ̀ wọ́n ní kò sí mọ̀ sí o ẹ̀rí nǹkan téèyàn mo ti fa kọ́ ìyàgbẹ́ kó sì máa mọ̀ wọ́n ti. so ìmúkúmu láwọn a bí n ti ń sọ yóò yí ọ wọn náà mọ gbogbo ẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ nínú ẹ̀ yí pàdé wọn lóde ni. bẹ́ẹ̀ni pé sọ fáwọn mi ẹnì kan má tẹ̀lé wọn tẹ̀lé kọ́sìn wòye èmi máa sọ kiri èmi jẹ́ ẹnìkókó bá mi máa sọ nǹkan mi kiri máa kẹ́ ìgbọ́dọ̀ tó wà àrùn la wọ́n wà lélẹ̀ tí wà láì fi lọ́wọ́ ah wọ́n lé sẹ́ wọ́n wà lé mọ́ bí wọ́n fẹ́ yàwó rẹ̀ àwọn ìmúlọ̀ wà nínú òun wà ń sáwí ní báyìí tọ̀ ọmọdé àṣàgbàpọ̀ torí ayé ti mọ̀ fídíò náà wọ́n sì sọ́nù rẹ̀ báyìí ọlọ́mọdé wọ́n sẹ̀ wọ́n sì sọ ogun wọn wọ́n sì máa sọ ní báyìí ibi tẹ́ẹ̀ ti bá wọn ibi ọ̀rọ̀ mímọ̀ ni ẹ máa tọ́ lọ bẹ́ẹ̀ padà débi tẹ̀ lọ táwọn sí aráàmù náà ti sèrè ẹ padà lẹ́yìn ẹ má wọ̀jọ ọlọ́tí ẹ dákun ẹ̀yà àfọ̀dọ́ wá sí tẹ́sẹ̀ fún yín bí n bá bẹ lára ilé ṣe wá sí fún yín bẹ́ẹ̀ ẹni bá lè mi àtòun jọ pàdé orí méjì àti sọ yìí onídàá bá dẹ́tọ̀ bá sọ yàrá jọ pàdé tá a ti jọ ní mú ọtí àbí ìtọ́ bá gbé wá bá mi lé àbẹ́bù tó fún mi tó ní fọtílò ọgbọ́n èyí tó lè sọ ni pé òfin mi ń gbẹ́rẹ́ rí ó yìí ti pẹ́ gbàtí ìjẹ́lẹ̀ kéwù ní tọrọ kan sọ ọ̀kan ni èyàn káwọn àti gbàgbé nìkan ebi ẹjọ́ kan tó lóun wá ìsọ̀ yìí mo fún gbẹ́rẹ́ méje sáà yìí mo nígbà máa lé fíìmù yìí ò sì kẹsì jẹ́ òsì bẹ̀sẹ̀ jẹ́ ìsọ̀ yìí ìsọ̀ yìí tiẹ̀ kó sì dé mọ́ àṣẹ ọlọ́run ló dé mọ́ òun ló tiẹ̀ mọ́ ìwọ́n tó wá ló fún gbẹ́rẹ́ ọ̀tọ̀ mọ́lẹ́sì ọmọ kéwù ọgbọ́ àmọ́ àwọn àwàkúwà kí níbi ìmọ̀ àjẹbá ti pàdé wa sọ gbogbo ebú tó bá gbogbo láyé rà bú mi ọgbọ́dọ̀ rà yín ògùn mi bọ́ rà yọ̀bọ̀ bí tó bá mú mi lọ rí wájà ìwà sọ yẹn níta abájọ lórí ọmọ akéwù mi kan ṣẹ̀ṣẹ̀ ń bẹ pẹ̀lú mi àṣírí tẹ́ ń bá gbé sí yín lọ́wọ́ rí kálùbọ̀ wa sọ. mo fìlì púpọ̀ ọmọ mo fìlì púpọ̀. I have a freedom in my life. Àbá mi wọ́n bí dákó jẹun àtàwọn akéwì. True èkó kọ́sí mi. I like a freedom in my life. I have a freedom in my life. Doctor of philosophy. Barakallahu fika.